Pẹ̀lú bí ọ̀rọ̀ epo bó ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà tí ọ̀wọ́n gógó oúnjẹ tóun náà gbàgbóró kan tí gbogbo nǹkan le kokoko bí eyín afọ́ ogun, èyí ló fà á tí ikọ̀ akọ̀ròyìn News Update Yorùbá ṣe jáde lọ sí ìgboro láti mọ bó ṣe ń lọ nínú ayé àwọn ènìyàn àti nínú ẹbí wọn. Ẹ gbọ́ ohun tí àwọn èèyàn bá wa sọ. Orúkọ mi ni láti wọ́n bí ọdún ẹlẹ́ni. Pẹ̀lú ìbéèrè tẹ́ béèrè yẹn, èmi nígbàgbọ́ wípé tí nǹkan bá dáa á rí bákan, tá bá dẹ̀ ní káwò dáadáa, gold tán pariwo, ẹ wo iye iná tí gold ti gbà kọjá kó tó di gold. Nǹkan lè mọ́ wa nílùú wípé wọ́n yọ owó epo pọ̀, síbẹ̀ náà tá a bá ní sùúrù, ìgbàgbọ́ tèmi ni wípé àyè máa jọrọ rẹ̀ lórílẹ̀‐èdè. Ọ̀rọ̀ epo àsìkò tí wọ́n náà yọ subsidy, àsìkò tí ìṣòro bá ọmọ Nàìjíríà, ìníyàn tó gbé ìṣòro wọlé torí pé kò nídìí ká tara wa. Ní tí wọ́n fi lè rectify rẹ̀ tí ìdùnnú ó fi wá bá ọmọ Nàìjíríà mi ò tí ì máa o, àfi ká dówó epo padà. Èmi kọ́kọ́ fẹ́ sọ̀rọ̀ nípa bí Nàìjíríà ṣe rí lọ́wọ́lọ́wọ́ báyìí. Ológun ló lè ṣe, irọ́ là ń pa, òṣèlú ló lè ṣe, ká kún fún àdúrà, ká dẹ̀ gbà fún Ọlọ́run pé tí ẹ̀gún bá ti débi yú báyìí ó fẹ́ yọ ni. Èmi believe pé Nàìjíríà ṣì máa padà dáa. Ká sọ rere nípa Jerusalem wa. Ọ̀dọ̀ a ní láti bẹ̀ àwọn ìjọba wa kí wọ́n jọ̀ọ́ kí wọ́n fojú inú wo bó ṣe ń lọ. Ní tí wọ́n bá lè ṣe sí tí aró fi dẹ tolórí tẹlẹ́mù lórílẹ̀‐èdè Nàìjíríà, kán jọ kán ṣe ní kánkán. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti kú nípasẹ̀ subsidy removal yìí. Ọ̀pọ̀lọpọ̀ ti lọ, àìsàn tẹ́lòmíì ń wò pẹ̀lú owó kò rówó wò mọ́, ó ti mú ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ ti di aláàbọ̀ ara. Ọ̀pọ̀lọpọ̀ ti ní mental issues because mo rẹ́nìkan tó jẹ́ pé dàbí ó fẹ́ lọ kó sínú Third Mainland Bridge based on pé kò rówó fún àwọn ọmọ rẹ̀ láti fi jẹun. Ọkọ̀ ọmọdé ó kágbà, ọkàn lówó ọkàn mẹ̀kúnnù, torí pé ìgbówó lé gègé yẹn ọkàn gbogbo wa ni. Ó sì kà àwọn mọ̀lẹ́bí gangan nítorí pé ẹni tó lọ́mọ 3-4 nílé ìwé tó yẹ kó fún ọ ní bóyá 1000 kan, ó ti ní bí 3,000 tí wọ́n fi rán ọmọ lọ léèwé nítorí owó ọkọ̀. Nítorí de gbogbo wa lọ́kàn o, kọ́lọ̀ wọn ṣàánú wa ni. Ibi tẹ́mi gangan ti ń ṣiṣẹ́ sí ibi tí mo ra yọ yàrá kan sí. Tẹ́lẹ̀ epo 800 naira ni, ní ìsìn epo 3,700 ni. Ẹjọ́ èlò léèyàn fẹ́ rí bọ̀ ní ṣọ́ọ̀bù ẹ̀ tàbí ibi iṣẹ́. Ọ̀rọ̀ kan máa fún palliative kọ̀ọ̀ràn ọ̀rọ̀ fẹ́ subsidy o, kò nídìí ká ṣàbòsí fúnra wa lábẹ́ ọ̀run bí tá a bá dé yìí o. Torí pé tí wọ́n bá ní fún palliative èèyàn mélòó ní ọkàn? Ìtọ́pa wá pọ̀ nǹkan 3 ni: epo, iná àti ọ̀nà. Ara ni ìlú ò fararọ. Everybody ló mọ bí wọ́n kíní ìṣe rí, ó pọ̀. Àwa tá ń travel tá a lè má travel àmọ́ lára gan. Kí ìjọba jọ̀ọ́ kí wọ́n fojú àánú wo mẹ̀kúnnù. Kíní yìí kì í ṣe Nàìjíríà nìkan ló kàn. Sẹ́ni ká má purọ́ tara wa jẹ́ gbogbo èèyàn mi. Epo yìí àfẹ́tì àwọn èèyàn gan-an. Epo yìí ń dá 10 lẹ̀. Ibi tó yàn ná 100 naira láti fi wọ mọ́tò lọ́nsìn, ó ná 500 naira. Ẹni tó wá ná 1,000 tẹ́tẹ́lẹ̀ òdìpọ̀ ó ná 3,000 4,000. Gold tó wá fẹ́ padà náà á tún ná bẹ́ẹ̀. Tó gbọ́ nǹkan ló ti bàjẹ́. Ní ìbá múra gan inú ilé gan ń dàrú pẹ̀lú epo tó wọ̀n yìí. Torí pé tẹ́lẹ̀ yẹn ń kára mọ́ra wọn àtọ́kọ àtìyàwó. Nígbà tí owó mọ́tò bá ti gbé gbówó lọ, olówó gan tó òun sí báyìí kò rí nǹkan kan jẹ. Tó wà wọ́n ní owó mọ́tò ti gbowó lọ́wọ́ àwọn tán. So pé ìdá nǹkan lẹ́jọ́ mú rọ gbogbo ẹ̀yin ìjọba wa àtẹ̀yìntẹ́ ẹ bá wà nípasẹ̀ kínní yìí, ẹ bá wa ṣe kó wo epo wálé aráàlú. Ó gbà ó, wọ́n láwa ló kàn wá ló kàn, ṣébi tó wá kàn wá mọ́ yóò wá dá báyìí. Ó ti ló ti máa padà kàn wá náà ló wá kàn wá. Ibi tí Nàìjíríà ń lọ yìí ṣó ti dára rárá. Wọ́n má dàbí wípé wọ́n ní tí nǹkan bá kan ló yẹ kó yẹ ni. Ìpínlẹ̀ yìí tó wá kàn wá kò yẹ wá rárá o, ọ̀rọ̀ epo yìí ti dá lérú. Ẹ má jẹ́ ntàn yìí, níbi tọ́wọ́ epo yìí lọ, orílẹ̀-èdè yìí ti fẹ́ wó nínú ilé ni o, ìwà mọ̀ bóyá ó pọ̀ ẹ̀, bọ̀dé eléyìí ó kàn mí. Èmi kàn fẹ́ rọ àwọn ìjọba wa nípa ọ̀rọ̀ epo yìí. Kan tó ti dá sílẹ̀ kì í ṣe kékeré o, bọ̀ èmi gbà ládùúrà wípé Ọlọ́run á ràn olúkúlùkù wa lọ́wọ́. Ibi tí bàtà ti ń ta olúkálùkù lẹ́sẹ̀, Ọlọ́run á bòrò ìtura sí fún wa o. Ẹ jẹ́ ká ní sùúrù, ẹ jẹ́ ká fara dà á. Ìgbàgbọ́ mi ni wípé pẹ̀lú ògo Ọlọ́run, àwa tá a jẹ ọ̀wọ́n yìí, àwa náà lápadà jẹ ọ̀pọ̀. Ọlọ́run Ọba Elédùmarè kò ní mú wa kúrò ńbẹ̀ báyìí.